tètè dé o ajé ọlọ́ṣà o ajé wọlé mi ò tètè dé. ajé ajé olókun ajé tètè dé o ajé ọlọ́ṣà o ìbò sí ajé ni mò ń pè Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o mọ́ kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tí ẹ fi ń wò mí lọ́kùnrin Ọlọ́run ní jẹ́ fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o mọ́ kẹ́yìn ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà. Bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, ìwọ náà subscribe sórí YouTube channel yìí, eléyìí ó lè fún yín láǹfààní láti lè máa jàǹfààní ìwé àtẹ̀gbò látara ìmí ọmọ yín o. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ẹnìkan ká wa sílẹ̀ o. Àwọn iṣẹ́ mẹ́ta kan wà tó jẹ́ wípé láyé ọjọ́ àwọn bàbá wa wọn è fi ṣeré. Àbẹ́ ò gbọ́ Yorùbá mi. Àwọn iṣẹ́ mẹ́ta kan wà tó jẹ́ pé ní ayé ọjọ́ àwọn bàbá wa è fi ṣeré. Alákọ̀ọ́kọ́, àwọn bàbá wa è fi ṣe ẹ̀yọ́nú àgbà. Wọn è fi ṣeré rárá. Nítorí pé wọ́n gbà pé àwọn kan l'Elédùmarè ló gbélé ayé lé lọ́wọ́. Wọ́n sì gbà wípé èèyàn tí ó bá fẹ́ rí ilé ayé yìí gbé nírọ̀rùn, ó gbúdọ̀ jẹ́ kí àwọn tó ní ilé ayé yìí yọ́nú sí àwọn. Ẹ̀kejì, ìṣẹ́gun ọ̀tá. Nítorí pé àwọn bàbá wa nígbàgbọ́ wípé nínú èèyàn tí è jẹ́ kí ẹ̀dá tètè débi tó ń lọ, ọ̀tá jẹ́ ìkan níbẹ̀. Wọ́n sì gbà wípé ọ̀nà téèyàn bá lè sá láti lè má jẹ́ ká para ọ̀tá káyàn èèyàn gbọ́dọ̀ wá. Ẹlẹ́ẹ̀kẹta, àṣírí bíbò. Ní ayé àtijọ́ àwọn bàbá wa wọn è fi àṣírí bíbò ṣeré. Lẹ́fì mọ́ ń wo àwọn bàbá wa láyé ìgbàanì tó jẹ́ wípé wọn a máa níyàwó méjì mẹ́ta mẹ́rin márùn-ún, tó jẹ́ pé wọ́n á sì máa gbọ́ bùkátà gbogbo wọn àtàwọn ọmọ tán bá bí táṣìírí wọn ò sì ní tú nígbà kọ̀ọ̀kan. Àṣírí wọn tí ò sì ní tú nígbà kọ̀ọ̀kan, ìyàwó púpọ̀ tí wọ́n bá níwọ̀n yìí, táwọn bàbá wa bá ń lo fún àṣírí bíbò, obì oko wọn a máa so dáadáa. Bẹ́ẹ̀ sì ni bọ́n bá gbin ẹ̀gẹ́ a máa ta dáadáa, nítorí pé ọ̀nàkọ́nà táṣìírí wọn ò ṣàòfin ní tú ní sí àṣírí bíbò máa bù fún wọn. Ìdí nìyí téèyàn ọmọ ọ̀dọ̀ àgbà fi wá lówùúrọ̀ òní láti lè jẹ́ kẹ́yìn ènìyàn mi gba ifá àṣírí bíbò owó tí mo mú wá fún yín yìí, tó jẹ́ wípé a ò ní bá ń ná kàtán tá fi máa rómìíràn. Nínú iṣẹ́ tèmi ọmọ ọ̀dọ̀ àgbà gan máa ń ṣe fúnra mi jù, àṣírí bíbò nàbà wá. Nítorí pé bẹ́ẹ̀dá bá ń lo àṣírí bíbò ó mọ̀ dá gidi gan o, nítorí pé èèyàn ò ní bá wọn ná ìkàtán tómìíràn ò fi mọ ìyọjú. Kò sì sí gbogbo bùkátà tó lè yọjú fún ẹ̀dá ènìyàn tí Elédùmarè ò ní báyàn gbọ́. Ayé àtijọ́ gan ẹni pé mi ò dákọ̀ pé àwọn àbáwọ̀ yẹn sábà lo ṣólẹ̀, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣólẹ̀ mìíràn wà tó jẹ́ wípé èèyàn máa ń jayé ọmọ wọn, àyàn máa ń jayé ọmọ tí yóò bí máyé ni. Lẹ́fí máa ń wo àwọn ẹlòmíràn tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tí bàbá wọn kú tán, àwọn àrọ́mọdọ́mọ wọn wọn èé tètè rọ́nà lọ, nítorí pé bàbá ńlá wọn ti jẹ ayé wọn máyé. Àwọn ṣólẹ̀ mìíràn mo pé o, àwọn ṣólẹ̀ tí ò lé náà wá o, ẹ má ṣì mí gbọ́ o. ṣùgbọ́n ẹ̀fà àṣírí bíbò bẹ́ẹ̀ da ènìyàn bá ń lò ó mọ̀ dáa gidi gan.
ó tọrọ mo sọ fún yín ó yìí ṣe jẹ́lẹ̀ mi ọmọ ọ̀dọ̀ àgbà jẹ́ kẹ́ ẹ mọ̀ yẹ ìyẹn fẹ́ni tí ó bá ní làákàyè nìkan ló lè gbọ́rọ̀ èmi ọmọ ọ̀dọ̀ àgbà yé tí mo bá sọ̀rọ̀ fún yín tí mò ń sọ yé mi yékéyéké 100% sure ní ọlọ́run ọba Elédùmarè ní padà lẹ́yìn wa báwo láò ṣe ṣe ifá àṣírí bíbò yẹn náà ẹ máa bá mi ká lọ. oríṣi méjì máa fún yín alákọ̀ọ́kọ́ kí ni ẹ ò bá mi wá ẹ lọ́ bá mi lọ wá ewé ọ̀là tútù gbogbo alamọ tán pẹ̀lú ewé ọ̀là tútù ẹ sì bá mi já ewé àbámúdá tútù òun náà níwọ̀nba ẹ bá mi wá èpo ọ̀bọ̀ ẹ bá mi gbó àwọn nǹkan wọ̀nyí papọ̀ mọ́ ọṣẹ dúdú tàbí ọṣẹ Ghana ẹ bá mi fi oyin pò ó ẹ bá mi rán aṣọ funfun ní àpò kékeré kan ẹ bá mi kó ọṣẹ yìí sínú aṣọ funfun yìí a ó máa gbé ọṣẹ yìí kọ́ ni ibikíbi tó bá wù wá kó bá jẹ́nu wọdúrópù wa lára kan nkíní kan mọ́ lókè kára gbé kọ́ ó lẹ́kì kíyẹn máa gbé òun kọ́ ni ẹ jára mọ́ mú kinní yìí ẹ jẹ́ kí a máa bù ú sórí kẹ̀ǹkẹ́ wa láràárọ̀ ká máa wẹ̀ ẹ́ bógo ṣe jẹ́ tọ́lọ́run ọba Elédùmarè àṣírí wa ò ní bá wọn tú nínú ayé a ò sí ní nàkàtán tá a fi máa rí òmíràn bọ́kẹ́tì wa ò ní fìgbà kọ̀ọ̀kan gbẹ ẹ jẹ́ ká máa wọ iṣẹ́ yìí láràárọ̀ ẹ má wẹ̀ lọ́jọ́ Jímọ̀ nìkan èyí ọmọ ọ̀dọ̀ àgbà ń sọ fún yín wípé ẹ ò rí gbígbàdúrà Elédùmarè níbẹ̀ iṣẹ́ tí mo fún yín yìí èmi náà ti test ẹ̀ mo ti ṣe tested and confirmed ni mo bá ẹlẹ́ẹ̀kejì ẹ bá mi wá èso lára pupa èso láà funfun èso láà pupa àti funfun ẹ bá mi já kó pọ̀ lọ́pọ̀lọpọ̀ níwọ̀nba ẹ bá mi lọ já ewé ewúro tó jẹ́ tòjọ́ ẹ bá mi wó orí ológìnní ẹyọ kan pẹ̀lú odidi àtàrí kan ẹ bá mi gbórí ológìnní yìí sínú kòkò ẹ fatari sí lẹ́gbẹ̀ẹ́ ẹ dé èso láàyè ẹ dá sí lórí ẹ wá bá mi da ewé ewúro yìí bò mọ́lẹ̀ ẹ bá mi jó ẹ bá mi jó tán ẹ bá mi rọ́ sínú àdó kan láti bá mi rọ́ sínú àdó yìí ẹ bá mi gbé àdó yìí sínú aṣọ funfun kan ohun tí onídìí à ń gbé kọ́ tó bá sì wúyẹ lè gbóhùn náà kọ́ ẹ já máa tọ̀ sí àtẹ́lẹwọ́ owó òsì láràárọ̀ láti tó tásẹ̀lẹ̀ owó òsì láràárọ̀ ẹ jẹ́ ká tẹnifá èjì ogbè látẹ́lẹwọ́ ẹ jẹ́ ká wúre sí dáadáa nípa tówó ẹ já dà sẹ́nu ẹ já mu ọtí lé lórí tàbí ká fi máa fọ́ ẹ̀kọ́ mu gbogbo ṣe ẹ já máa lò ní ẹ̀kọ́ kan a bá lò lónìí a fi gáàpù ọjọ́ méjì lẹ́lẹ̀ a tún lò lóyún bí ọjọ́ kẹta a tún fi gáàpù ọjọ́ méjì lẹ́lẹ̀ gbogbo ṣe jẹ́ tọ́lọ́run ọba Elédùmarè àṣírí wa ò ní bá wọn tú a ò ní nàkàtà tá a fi mọ rí òmíràn kò sí gbogbo bùkátà tó lè mọ yọjú yóò mọ àwọn ọ̀tá lẹ́nu pé ẹdún náà bó lágbájá ṣe ń rí owó ná adúrú bùkátà tó wà lójú rẹ kò tiẹ̀ sí kankan tó tiẹ̀ ń sàn owó gbọ́ gbogbo ẹni bó ṣe máa jẹ́ nìyẹn owó ń jẹ ògùn ń jẹ ògùn tí ò jẹ owó ẹ̀ ló kù ká o èmi ọmọ yín náà ni Dr. Modu Agba ẹ̀yin mo rí hàn lábẹ́ kọ̀mẹ́ǹtì o ṣé ààrẹ sáwọn ènìyàn ó lè jàǹfààní fún wọn o ẹ̀yẹ kẹ́rin pé mi ó ṣe mí bí ìbàdí ẹ̀ tẹ́lẹ̀ ni ó ní ò jẹ́ kí n fi iṣẹ́ kalẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ló jẹ́ kí n ṣe ọ́díò ṣùgbọ́n Ọlọ́run ti ní kára yá dáadáa báyìí Ọlọ́run ọba Elédùmarè ọ̀nà padà lẹ́yìn wa o mo lọ́mọ tó ń padà bọ̀ ó dìgbà.